aṣẹ́yìn ò pé méjì, ọ̀kẹ̀rẹ̀ ò pé méjì, kẹ́nìkan náà wá jáde èmi náà lè jọ́kẹ̀rẹ̀ Ṣakí. Ṣàbìgòló ò pé méjì, ṣàbì ò pé méjì, aláwọ̀ orúkọ oyè kan tí ò pé méjì. Tó bá wá ṣe pé bẹ́ẹ̀ ni ẹ̀mú ẹni tó bá jẹ́ Aláàfin wá nínú ìtàn, Aláàfin kan níbẹ̀, Aláàfin kan níbẹ̀. Òun sì ní òun nìkan nígbòdì pé ayédáyé ọ̀làjú, òun nìkan ní Imperial Majesty, kò tún sẹ́lòmíì tí wọ́n kọ́ òun náà lè ṣe ọkọ̀ bẹ̀rẹ̀ sí nílùú nígbà yàrá bẹ̀rẹ̀ sí ní pín torí pé òun lọ́ba ńlá táwọn ọba ńlá tó ń bẹ lábẹ́ rẹ̀. Aláàfin nìkan ni wọ́n ń pè ní ọba ńlá tí ń fi ọba jẹ nígbà tí empire rẹ̀ fẹ́ tó bù áyà tó sì kàn mọ́ tọ́ka kàǹkà. Kò sí eégún tí ò lérò lẹ́yìn, Aláàfin lérò lẹ́yìn, ó sì lórílẹ̀ rẹpẹtẹ dọ̀la tí wọ́n sì ń fún ní respect. Bẹ́ẹ̀ náà ni bàbá wọ Ọ̀nìrìṣà lérò lẹ́yìn táwọn ọba sì ń fún ní respect. So kájọ tó bá lè mú àlàáfíà wá, ọ̀pọ̀lọpọ̀ àwa tá a rò pé ọ̀nà ni láti lè máa pa owó lórí social media, àtẹni tí wọn ò gbọ́ mọ́ tóun náà bọ́ ta tóun náà fẹ́ sọ̀rọ̀, àtẹni tí wọn ò gbọ́ rí tẹ́lẹ̀ ẹ fẹ́ kó gbà wọlé. Ìgbà díẹ̀ náà ni tẹ́ ẹ̀ bá wá rí nǹkan míì ṣe mọ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ lọ. So ẹ jẹ́ kájọ. Bákan náà mo rí fídíò ti àáfàá kan tí ó mú àlùkùránì dání tó bẹ̀rẹ̀ sí ní sọ pé kólúwò wá búra òun ló ń fi Olúwo jọba. Ẹ̀mẹ́jà torí pé bínú bá ń bí ni ká fẹ̀yìn adìẹ sọ̀kò, ní tá àáfàá sọ ó ju ẹnu ẹ̀ lọ, kódà bàbá tó bí ẹnu rẹ̀ ò gbá. Odidi ọba ilẹ̀ Yorùbá ni wọ́n ń bá wí. Àwa lè má fẹ́ràn Olúwo, èmi àti ẹni mẹ́gbà tó Olúwo, àmọ́ tẹ́ ẹ bá dé Ìwó ẹ mọ̀ pé wọ́n gba ti Olúwo. Tẹ́ ẹ bá dé Ìwó ọba tí wọn ò bá gba tiẹ̀ àárín ìlú rẹ̀ lẹ́ẹ̀tì mọ̀. Olúwo ò sì jọba n'Íbàdàn, kò jọba n'Ífẹ̀, kò jọba ní Ṣakí, kò jọba l'Ógbómọ̀ṣọ́, kò jọba l'Ọ́yọ́, kò jọba n'Jẹ̀bú, Ìwó ló jọba sí. Àwọn aráàlú rẹ̀ sì ń fẹ́. Ṣùgbọ́n kí àáfàá wá jáde òun ló ń fi Olúwo jẹ, òun ló ń fi kíní kan jẹ. Ìlú ẹ̀ náà ni ìgbà tó Olúwo náà sọ́gbà ẹ̀gbẹ́ mo fèsì nígbà náà tí ẹni àwọn làwọn jẹ́ kí bàbá wọ Ọ̀nìrìṣà jẹ. Téèyàn bá ń wá ipò kò síbi téèyàn ò lè lọ, kò sẹ́ni téèyàn ò lè lọ bá. Ó dàbí olóṣèlú ni, tí olóṣèlú bá ń wápò ní ìsìn bá tẹ́ máa gbọ́ pé ọmọkùnrin tẹ́lẹ̀ ẹ̀ máa ń mú tí wọ́n ń sọ̀tàn ilé rẹ̀ ní lọ́ọ̀kan èṣù kan tí gbogbo ìlú ń bọ̀ lẹ́ẹ̀nu ẹja délé rẹ̀ wọ́n wà sọ́dọ̀ mi. Kì í ṣe pé bóyá mo jẹ́ nǹkan kan ni wọ́n fi wá, ẹja já mọ́ra wọn ni. Tá a bá dọ́dọ̀ rẹ̀ tá a ya fọ́tò pẹ̀lú ẹ̀, a bá ṣètò pẹ̀lú ẹ̀ pé adọ́dọ̀ ààrẹ òpìtàn náà tẹ́lẹ̀ mà pé ayé ń fẹ́. Bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ìyá lọ́jà, ààrẹ ló nínú àwọn gómìnà wa, àwọn ìyá tí ń yan àgbàdo wọ́n bá lọ́mọ ẹja àgbàdo pẹ̀lú wọn, ẹlòmíì ọmọ fa pọ̀ mọ́ tó mú ta. Òṣèlú nù nígbà wọn wá nǹkan. Bẹ́ẹ̀ náà ni kéèyàn máa wá ipò kódà kó jẹ́ bí iṣẹ́. Ẹlòmíì lọ sórí òkè, ẹlòmíì lọ sọ́dọ̀ àfà, ẹlòmíì lọ sọ́dọ̀ pásítọ̀, ẹlòmíì lọ bá àwọn olóṣèlú, ẹlòmíì lọ bá àwọn tó lówó. Ẹ dákun ẹ ṣàtìlẹ́yìn fún mi kípò ó lè já mọ́ mi lọ́wọ́ lẹ́nu iṣẹ́ ń bẹ bẹ́ẹ̀ ká tó wá sọ tó bá. Nígbà bá fẹ́ jọba wọ́n lọ bá àfà, wọ́n lọ bá pásítọ̀, wọ́n lọ bá oníṣègùn, wọ́n lọ bá babaláwo. Àìmọye ọ̀dọ̀ bàbá wa Àràbà Ifáyẹmí Ẹlẹ́bùúbọn bàbá oníbejì orípa lásìkò ẹ̀bà sí bàbá oníbejì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ń wápò ni wọ́n lọ bá wọn, yálà olóṣèlú ni o, yálà ń bí iṣẹ́ ni o, àbí kinní kan ni o, wọ́n á lọ bá wọn ká tó wá sọ pé tó fẹ́ jọba, ká tó wá sọ báwọn ìlànà yẹn ṣe wá máa lọ gbẹ. Kí wọ́n tó wá ní àìwọ́ ló fi jẹ, ṣé wọ́n jẹ́ bí afọbajẹ Ìwó? O lè bá yẹn bẹ lọ́hùn, gbàdúrà tó ṣe bá gbà bí ọ̀bá gbà, tó bá fẹ́ mọ̀ pàdúrà tó ṣe fÓlúwo lọ́gbà, ọ̀yá ṣàdúrà kò sẹ́ńtì mọ́ ìdàlá ipò ńlá òwú dáadáa òwú, ọ̀yá ṣàdúrà kí wọ́n fi ọjọ́ ẹ̀mí àlọ́rin lọ́la ẹ̀. Bàbá pé bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ ẹni kún fáyà kún wà pé kí wọ́n fi ọjọ́ ẹ̀mí àlọ́rin lọ́la ẹ̀. tó ẹ mọ̀jà máa tẹ̀lé lẹ́gùfà ṣùgbọ́n torí pé ló bá ń bí ni gbé mọ́tò kan fún kinní kan òun ṣe gbá kan ìṣàwó kan torí wípé ẹ rí i pé ńgbà kan tọ́rọ̀ ṣẹlẹ̀ tí mufti Tahun lọ sí ọ̀dọ̀ wọn ní Ìlọrin nígbà náà tó bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo àwọn àfàlẹ̀ Yorùbá mùnáfìkì gómìnà mùnáfìkì tó bẹ̀rẹ̀ sí ní sọ nígbà tí Jackman ó jáde tó ní kò sí ìsìláàmù tó yanjú kankan nílẹ̀ Yorùbá pé ìsìláàmù dandan ní bẹ́ẹ̀ ó wá pa kọ́rọ̀ rẹ̀ jẹ́ torí òun ẹ̀sẹ̀ máa kọ́rọ̀ rẹ̀ jẹ́ ìgbà tó ń parọ́ mẹ́rin náà nígbà náà tí n bá gbé lọ sí kóòtù àbí tí n bá fún níwèé kóòtù pé tó ń sọ wá mẹ́rin wá wọ́n bẹ̀bẹ̀ náà ni ṣùgbọ́n mi ìráyè gbogbo mi ní máa ráyè tí mo mọ̀ pé wọ́n bẹ̀bẹ̀ Yorùbá sì lọ́ọ́ máa lèèyàn ní rínú tí ìbí ọmọ àlèyàn náà wọ́n sì tó ń bẹ̀ tí ìgbà nígbà mo pinnu mọ̀ pé ẹ̀bẹ̀ mi ń gbà lẹ́yìn kí ni màá dára mi láàmú sí tó lè mi fi gbé kí nígbà yẹn ìgbà tó náà wọ́n dẹ̀ sí adáwọn wá sí bàbá wa Aláàyá ní Ìlọrin tí wọ́n ní láti Ìlọrin ní gbogbo tí ń jẹ́lẹ̀ Haúsá ọba mẹ́rin ẹ̀mí àwọn mẹ́rin péré inú òsì nínú ẹgbẹ́ Ògbóni ẹgbẹ́ ìmùlẹ̀ bàbá wa Aláàyá lọ sọ mẹ́rin péré ní òsì nínú ẹgbẹ́ ìmùlẹ̀ torí náà kò síbi tí wọ́n ti kájé alẹ́ ọbẹ̀ ní dòjúra wọn abẹ́rẹ́ pé kéèyàn ìwé láwàní ní ọmọ sì nínú ẹgbẹ́ nígbà tá a fẹ́ jáde fẹ́ pariwo àìwò kí ni wọ́n ìwò ìmọ̀ọ́mù àti bàbá bá sọ̀ níbẹ̀ láàrin wọn tí wọ́n fẹ́ kárí kí láìwò bàbá ìmọ̀ọ́mù ti lè mọ̀ọ́mù lẹ̀ fẹ́ kárí bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ àti ìṣe ká ṣọ́ra
láti wá jáde. Ọ̀pọ̀lọpọ̀ náà ti ń gbọ́rọ̀, wọ́n ti ń gbàgbé ẹni gba igbá ọtí. Ẹ kú mọ̀ pé mi àti Olú, ṣùgbọ́n tó bá jẹ́ fact lèmi ó sọ, tó bá jẹ́ òdodo ọ̀rọ̀ ńlá sọ, torí pé a fi àbùkù kan ẹ̀mí ayín, ẹ má fi àbùkù kan ọba wa. Àwa la lọ́ba wa, àwa ni a ní ọba wa. Olúwo ọba ilẹ̀ Yorùbá ni, so Olúwo ọba ilẹ̀ Yorùbá ni. Bẹ́ẹ̀ bá ń ṣe báwọn, bàbá wa Fáyẹmí Ẹlẹ́bùn bẹ́ẹ̀ ti já mọ̀ pé àwa là ń dara wa láàmú. Nígbà bàbá mi Fáyẹmí Ẹlẹ́bùn bẹ́ẹ̀ tọrọ dojúrú tí gbogbo wa ń pariwo, bàbá wa gbé ifá, wọn kàn gbé dálẹ̀ ni wá. Bàbá ní ẹ má bò Olúwo wí. Bàbá wa Fáyẹmí Ẹlẹ́bùn bẹ́ẹ̀ kí ló dé láàfin ní bá Olúwo wí. Lódì là ń dá fá Olúwo lódì là ń dá ifá Olúwo pé ẹsẹ̀ fúnlẹ̀ bí ṣe ń ṣe náà yóò máa kórè wọ̀wọ́ ni. Tẹ bá sì dé wò lẹ́nu tó Olúwo dé bẹ́ẹ̀, àwọn èèyàn wọn ti mọ tó Olúwo ti mú wọ ìwò ní Ìwò, wọn ti gbé kọ́lẹ́jì wọbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni Olúwo sí ọ̀rá ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́, gbogbo wò sí lérí bákan náà. Ṣùgbọ́n èèyàn wá sọ pé tí wọ́n bá jálu bí ìtàn ká má fèsì, àbí tó bá lè dalẹ̀ Yorùbá ká má fèsì. Ṣùgbọ́n káwá àtọ́ wá kó wá lóun bá wa sọ̀rọ̀ sọ́ba wa káwá gbọ́wọ́ lẹ́rán àáfọ̀ pẹ̀lú bàbá ńlá kú ẹni bẹ́ẹ̀. Tí àwọn Amẹ́ríkà nínú ẹgbẹ́ òṣèlú tó máa ń bára wọn fa wàhálà, ẹjẹ́ kẹ́nìkan fẹ́ àtáàkì wọn, gbogbo wọn parapọ̀ ni. Nílẹ̀ Yorùbá ṣe rí nù, Ìbàdàn lèmi ti rí àwọn bàbá wa gbogbo wọn lè, àwọn olóyè lè máa bára wọn jà, àmọ́ tó gún bá dé onótùmọ ẹ tí wọn jọ jà lẹ́yà àpèjọ ìlú lánàá, onótùmọ gbégbé bóyá láti ṣẹ́gun yìí. Ètí wọn pè ní ìlú nù, ètí wọn pè ní awuyewuye ọ̀tẹ̀. A ò ní ẹ túlù ìlú là ní ẹ tún ṣe bí wọn ṣe rí nù. Bákan náà ni mo gbọ́ ti ọba wa kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ilẹ̀ Ìjẹ̀ṣà tí punch paper gbé ìpè Aláàfin, ẹnikẹ́ni ló lè jẹ Aláàfin, táìtù tẹnikẹ́ni lè jẹ ìní Aláàfin, ìpè kìí ṣe lórí Aláàfin Ọ̀yọ́ nìkan, pé kìí ṣe lórí Aláàfin Ọ̀yọ́ nìkan. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá láwọn èèyàn tí wọ́n bá sọ̀rọ̀ ní farabalẹ̀ kàn já lọ́rọ̀. Àkọ́kọ́, ẹni tó sọ̀rọ̀ ìlú yìí kìí ṣe ìlú ìṣẹ̀ǹbáyé, kódà kìí ṣe ìlú ìletò nílẹ̀ Ìjẹ̀ṣà ni. Gbogbo rẹ̀ nígbà Òwò kòkó dé iná ló di pé ó bẹ̀rẹ̀ sí ní expand, ibi táwọn kó kòkó sí táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣájújọ kẹrẹkẹrẹkẹrẹ. Ọlọ́run bá wa sọ di ìlú tó di wípé kábíyèsí ọwọ́ òbòkun mo sí fìlà forí adé àdìmúlà ilẹ̀ Ìjẹ̀ṣà ó sì tó bẹ̀rẹ̀ sí ní máa fa àwọn èèyàn ìjọba ń bẹ̀. So under 120 years nínú ìlú yìí wà. So ní ọ̀wà máa sọ̀rọ̀. Bàbá wa àdìmúlà ọwọ́ òbòkun ilẹ̀ Ìjẹ̀ṣà ò sọ̀rọ̀, ọba òbòkun ò sọ̀rọ̀, ọba Ẹ̀rìn ò sọ̀rọ̀, Ọ̀ràngún ilé ìlọ́ ò sọ̀rọ̀, Aláké ò sọ tó jẹ mọ́bẹ̀, Àwùjalẹ̀ ò sọ tó jẹ mọ́bẹ̀, kábíyèsí wa gan ní ìrìsà ò sọ tó jẹ mọ́bẹ̀. So irú ọba bẹ́ẹ̀ ni ó wà á sọ̀rọ̀, kò sí nípò rárá. Baálẹ̀ àbí ká sọ pé baálé torí ìletò ni. Ṣùgbọ́n ìletò abà ní ìdí ìletò, alẹ́ ní aréré, àkọ́kọ́ máa ń ní lébà, nígbà báyìí láàrin abà a sì máa ń ní aréré, a ní ìletò ó di ìlú ọ̀wà di ìyá ìlú. Bí nǹkan ṣe ń bẹ̀rẹ̀ nu, kì í ṣe pé kò sí ìlú kan tó gbé nígbà wá dálẹ̀ lè ro wá pọ̀ wíì, àfi tó gún bá wà táwọn èèyàn bá sápò níbì kan ẹja lọ síbì kan, ìlú àmọ́ ṣẹlẹ̀. Látijọ́ tí mo ti dáyé, ọba pọ̀ ní ilẹ̀ Ìjẹ̀bú lábẹ́ Àwùjalẹ̀, ọba wa Síkírù Adétọ́nà Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ó sí fìlà forí adé. A gbọ́ pé kẹ́nìkan tó pe rẹ̀ ní Àwùjalẹ̀ lẹ́yìn Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ náà ni bàbá wa Aláké tilẹ̀ Ẹ̀gbá, bẹ́ẹ̀ ni bàbá mi Ọ̀ràngún Iléèlá ọwọ́ òbòkun àdìmúlà. Alára ní ọba tiwọn, Ajérò ní ọba àwọn Ìjérò, Ajérò lọ́ba wọn. Àwọn Àwórì ní olórí ọba tiwọn. Nílẹ̀ Yorùbá, Aláàfin lọ́ba ilẹ̀ Yorùbá, Àwùjalẹ̀ lọ́ba ilẹ̀ Ìjẹ̀bú, Aláàfin lọ́ba ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó yá àwọn ẹlòmíì fẹ́ta ní gbé àti sọ tí ń jẹ́ Yorùbá fún wa pé àwọn tó originate látara Ọ̀rànmíyàn tí Ọ̀yọ́ jẹ́ capital ilẹ̀ Yorùbá. Mo sì mọ boundary wọn, mo mọ ibi tí wọ́n dé. Gbogbo tí ń jẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí ilẹ̀ Yorùbá ni. Wọ ààlà ilẹ̀ Yorùbá ní odò Ọ̀ṣun lẹ́ẹ̀dẹ́, ààlà ilẹ̀ Yorùbá ní odò Ọ̀ṣun lẹ́dẹ́ tó jẹ́ typical ilẹ̀ Yorùbá. A ní ẹkùn ọ̀tún, ẹkùn òsì, ẹkùn ìbọ̀lọ̀, ẹkùn ìpò, ẹkùn mẹ́rin tá a pín sí náà nìyẹn. Mo sì ń padà bọ̀ lórí àwọn ìtàn Ọ̀yọ́ empire tá à ń bá bọ̀. Gbogbo àwọn apá tí ò sí lórí kinní mọ́, Facebook ló ti gbé ìlànà míì dìde
àwọn fídíò tá a bá ṣe ó dà pé wọ́n ní ọgbọ̀n ìjọ tó bá ti jẹ́ live ṣùgbọ́n wọ́n fún yẹn láǹfààní pé kó upload ẹ̀ padà á bá wa wá gbogbo ọlọ́run ló ní ká máa ṣe backup ẹ̀ lórí YouTube gbogbo ẹ̀ náà lábàá wa máa gbé bẹ̀ padà táwọn máa upload ẹ̀ bẹ̀ padà. Aláàfin irú ẹni tó sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ táwọn wàá gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ kó sọ wípé òun náà lè jẹ́ ọwá òbòkun tó bá lòun lè jẹ́ ọwá àníjiyàn ọwá pọ̀ ọwá òye wà àwọn tí ń lo òye wà àwọn tí ń lo ọwá wà wọ́n ń lò nílẹ̀ Èkìtì ọwá wọ́n ń lò nílẹ̀ Ìgbòmìnà ọwá wọ́n sì ń lo òye mọ́ ìgbòmí wọ́n ń lo òye mọ́ wọ́n sì ń lò nílẹ̀ Ìjẹ̀ṣà ọwá. kọ́ wá sọ fún gbogbo ayé pé òun náà òun lè jẹ́ ọwá òbòkun àdìmúlà bí wọ́n bá nígbàlẹ̀kẹ̀ lọ́rùn rẹ̀ àbí kẹ́nìkan jáde nílẹ̀ Ìbàdàn àbí nípínlẹ̀ Ọ̀yọ́ kó ní èmi náà lè jẹ́ Ọọ̀ni táìtù Ọọ̀ni ọwọ́ àfẹnikẹ́ni ní èmi náà lè jẹ́ àbí kẹ́nìkan jáde nípínlẹ̀ Ọ̀yọ́ kọ́ba kan jáde nípínlẹ̀ Ọ̀yọ́ kó ní èmi náà lè jẹ́ Aláké táìtù Aláké ọwọ́ àfún ẹnikẹ́ni ní àbí kẹ́nìkan jáde ní ìpínlẹ̀ Ọ̀ṣun kó lèmi náà lè jẹ́ Ọ̀ràngún táìtù Ọ̀ràngún ọwọ́ àfẹnikẹ́ni ní àbí kẹ́nìkan jáde ní ìpínlẹ̀ Ògùn kó ní èmi náà lè jẹ́ Ajérò táìtù Ajérò ọwọ́ àfẹnikẹ́ni ní àbí kẹ́nìkan jáde ní ìpínlẹ̀ Ọ̀ṣun èmi náà lè jẹ́ Àwùjalẹ̀ táìtù Àwùjalẹ̀ ọwọ́ àfẹnikẹ́ni ní ẹ̀mẹ́jà sí tí ó dá wà lálẹ́. Ọba tó sọ̀rọ̀ kò bá kọ́kọ́ lọ bi àwọn àgbà pòfẹ́sọ̀ kó sì lọ sí yunifásitì yálà locally àbí internationally kọ́ lọ sí ibi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ka Áfíríkà kì í sì pé ọ̀rọ̀ lónìí báyìí kálukú kàn fẹ́ sọ̀rọ̀ èmi náà sọ̀rọ̀ ọ̀rọ̀ táwa sọ tí wọ́n kó padà sí wa lẹ́nu èmi náà fẹ́ sọ̀rọ̀ aṣẹ́yìn ò pé méjì ọ̀kẹ̀rẹ̀ ò pé méjì kẹ́nìkan náà wá jáde èmi náà lè jọ́kẹ̀rẹ̀ Ṣakí Ṣàbìgòló ò pé méjì Ṣàbì ò pé méjì aláwọ̀ orúkọ oyè kan tí ò pé méjì tó bá wá sọ pé bẹ́ẹ̀ ni ẹ̀mú ẹni tó bá jẹ́ Aláàfin wá nínú ìtàn Aláàfin kan ní ń bẹ Aláàfin kan ní ń bẹ òun sì ní òun nìkan nígbòdì pé ayédáyé ọ̀làjú òun nìkan ní Imperial Majesty kò tún sẹ́lòmíì tí wọ́n kọ́ òun náà ló ṣe ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní ìlú nígbà yàrá bẹ̀rẹ̀ sí ní pín torí pé òun lọ́ba ńlá táwọn ọba ńlá tó ń bẹ lábẹ́ rẹ̀ Aláàfin nìkan ni wọ́n ń pè ní ọba ńlá tí ń fi ọba jẹ nígbà tí empire rẹ̀ fẹ́ ẹ̀ tó bù áyà tó sì kàn mọ́ tó kàkàǹkà gbogbo ìtàlẹ́ ilẹ̀ ti máa rí Ọ̀yọ́ empire à ń fi orúkọ capital rẹ̀ la fi ń pè bá a ṣe ń lo orúkọ capital Rome ta fi ń pè Roman empire Rome ń bẹ dọ́là nínú Italy ló wà bí Ọ̀yọ́ ṣe ń bẹ nílẹ̀ Yorùbá nínú Nàìjíríà ló wà ìtàn ṣe wípé kákan mọ ọwọ́ mẹ́rin wá ó sì má pèjú wá ó sì lè ṣàlàyé kó yéèyàn Aláàfin ọba kan ní jẹ́ bẹ́ẹ̀ a ti lo Ọlọ́fin rí nílé Ifẹ̀ nígbà Odùduwà torí bí nǹkan ṣe ń lọ ni ló pe àwọn ọmọ àwọn ọ̀rẹ́ àwọn ẹbí àwọn ojúlùmọ̀ ẹni tó sì fi ṣe alága gbàmí lọ́jọ́ náà lọ́hùn òun náà ni ọba Òrìmọ́ba Ọ̀tún Èkìtì kó sífìlà forí adé kábíyèsí ọba Aládéidẹ Òrìmọ́ba Ọ̀tún Èkìtì bá a ṣe ń sífìlà ní ìsàwọn míì nínú ẹgbẹ́ mùsùlùmí ni wọ́n tó lè mọ́ ẹni kúfùrù àdìsí tàbí bí mo ṣe sífìlà kúfùrù ni ẹni sẹ́ǹdì ẹ̀ sí ni torí àwọn sọ́jà Saudi wọ́n ń bẹ́rí ebi òsì níbi ká bẹ́rí wà nínú àdìsí àwọn àṣà kan ń bẹ tó bá wọ̀ tó bá ṣe pé a fi ń show respect àwọn ológun a máa sífìlà àwọn ọlọ́pàá a máa sífìlà so kò sí tó burú ń bẹ torí gbogbo nǹkan tẹ́ ìbáṣà àti rí àṣà ti wá nu fìlà sísí ọ̀bàṣà jẹ́ àṣà ni fìlà dídé ọ̀bàṣà jẹ́ ilẹ̀kẹ̀ rèé